A kú ojúmọ́. Mo rí mú ètè sọnù lọ́wọ́ àwọn ọ̀dọ́ wa. Ohun tó ti wá ń jọ mí lójú jù, ó ní ti aṣọ wa tí wọ́n kọ̀ sílẹ̀ tí wọ́n sọ pé àwọn ò lè wọ̀. Gbogbo ohun tẹ́ kọ̀ sílẹ̀, òun làwọn òyìnbó ti gbà mọ́ yín lọ́wọ́ tán. Òyìnbó ti ń wọ Kampala, òyìnbó ń wọ aṣọ òkè. Gbogbo sányán tẹ́ kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ wọ̀ nígbà kan rí. Òun lòyìnbó fi ń ṣe trending fashion nísìn. Inú yín wá ń dùn. Ẹ ní nǹkan tó ń gùn hàn nìyẹn nítorí pé òyìnbó ti ń wọ̀. Ṣùgbọ́n nígbà tẹ́yìn ni, ǹjẹ́ appreciate ẹ̀? Ǹjẹ́ fẹ́ràn rẹ̀? Ǹjẹ́ gbé lárugẹ? Ọmọ mi kí ìyá ẹ̀ bá ra aṣọ fún. Ọjọ́ tó ti fọrùn kan pé ó yẹ̀ wò báyìí. Ọjọ́ náà ló ti máa condemn ẹ̀ mọ́ àwọn òbí ẹ̀ lọ́wọ́. Ọjọ́ náà ló ti máa fẹnu ṣáátá irú aṣọ bẹ́ẹ̀ tí ò padà ní wọ̀ mọ́. Ṣé irú àṣà yẹn dà? Kí ìyàwó kí òbí fi owó iyebíye kó fi ra nǹkan, kó gbé lọ fún télọ̀ pé télọ̀ bá mi ránṣọ yìí o, bá ń fi rán dànsíkí o, bá ń fi rán agbádá o, bá ń fi rán bùbá, bá ń fi rán kan. Irú ọmọ bẹ́ẹ̀ àwa kọ irú aṣọ bẹ́ẹ̀ sí. Ẹ jọ̀ọ́ ná, ṣé inú òbí bẹ́ẹ̀ lè dùn? Òbí tó mú owó lápò tó rìn lọ sí ọjà tó fi ra aṣọ gidi wálé tó rán tó wá gbé fún ọmọ bẹ́ẹ̀. Nítorí pé aṣọ yìí ò tí ń ṣe jeans, kò ń ṣe shirt and trouser, kò ń ṣe chinos tó jẹ́ aṣọ òyìnbó. Ẹ wá condemn aṣọ wa. Irú àṣà pálapàla báyìí ò dáa o. Ẹ̀yin ọ̀dọ́ wòyí, ẹ ní láti wá nǹkan ṣe sí ìwà yín àti ìṣe yín àti èrò yín pẹ̀lú èròǹgbà yín lórí aṣọ ilẹ̀ wa. Ta ló lè ríru aṣọ tí mo wọ̀ sọ́rùn yìí tí ó sọ pé òun ò rí èèyàn, tí ó sọ pé òun ò raṣọ lọ́rùn èèyàn? Ẹ̀yin ò wá ní mú nǹkan yín, ẹ wá ní mú lọ́kùnkúndùn, ẹ ní value ẹ̀, ẹ ní gbé lárugẹ. Ṣùgbọ́n nǹkan òyìnbó ó tẹ́ yín lọ́rùn. Kóyìnbó mú gbogbo aṣọ wọn tí wọ́n ti lò tó ti jẹ́ àkísà, tí wọ́n tún darí ẹ̀ wá sọ́dọ̀ wa. Tẹ wá ń lọ sí bẹ̀ǹdánsẹ̀lẹ̀ tí tẹ lọ ń ṣà. Ìyẹn ló tẹ́ yín lọ́rùn. Ṣó yẹ ká mú àṣà wa, ṣó yẹ ká sọnù, ṣó yẹ ká sọ àṣà wa di igbá ìwúyọ́, ṣó yẹ ká sọ àṣà wa di àṣà ìnulẹ̀, ṣó yẹ ká sọ aṣọ wa di aṣọ ìnulẹ̀ lójú òyìnbó? Àwa ta ní nǹkan tá a lè gbé nǹkan wa lárugẹ. Ẹ jẹ́ ká tú èrò wa pa o. Ẹ̀yin aráalé, kí lẹ rí sí náà?